British sound. Olúwa ṣeun ńlá fún wa ò àwa yóò máa dúpẹ́. Olúwa ṣeun ńlá fún wa ò àwa yóò máa dúpẹ́. Olúwa ṣeun ńlá fún wa ò àwa yóò máa dúpẹ́. Olúwa ṣeun ńlá fún wa ò àwa yóò máa dúpẹ́. Ijó máa ré lẹ́sẹ̀ wa. Ayọ̀ máa ré lọ́kàn wa o. Ìyìn máa ré lẹ́nu wa. Ẹ jẹ́ ká jọ gbórúkọ rẹ̀ ga. Ré lẹ́sẹ̀ wa. Ayọ̀ máa ré lọ́kàn wa o. Ìyìn máa ré lẹ́nu wa. Ẹ jẹ́ ká jọ gbórúkọ rẹ̀ ga. Kí ló ṣe? Ó máa ṣe fún wa. Máa ṣe fún wa. Ayíyọ̀. Ó máa ṣe Elédùmarè tó ó dá máa sí. ṣe fún wa. Ó máa ṣe. Ó máa ṣe. Ọba òkè tó tóbi títí, títóbi rẹ̀ kò máa láfiwé. Ìyìn rẹ̀ kò ní tán lẹ́nu mi o. Dànsákì rẹ̀ lọ́jọ́ gbogbo. Àdúpẹ́ àtọpẹ́ dá. Ìyìn ló yẹ f'Ẹlẹ́dùmarè tó fi wá jọba lórí iṣẹ́ rẹ̀. Ògo ìyìn fún mẹ́ta lọ́kan. Ó máa ṣe fún wa. Ó máa ṣe. Ó máa ṣe. Ó máa ṣe. Ìjìjà kò má dọ́dọ̀ wá. Àdúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba tó fi wá sábẹ́ ìyẹ́ apá rẹ̀. Ògo ìyìn f'Ẹlẹ́dùmarè. Ìjìjà kò má dọ́dọ̀ wá. Àdúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba tó fi wá sábẹ́ ìyẹ́ apá rẹ̀. Ògo ìyìn f'Ẹlẹ́dùmarè. Ó máa ṣe fún wa. Àwa yìí Ó máa ṣe. Ó máa ṣe fún wa. Ó máa ṣe. Kábíyèsí Elédùmarè o, ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó tó bí àrò, ọba rẹ̀ bí òsùn, ọba òjìlóru kẹrìírí, ọba tó fi sánmọ̀ bora gẹ́gẹ́ bí aṣọ, ọba tó sọ àrà tí gbogbo lẹ̀ ń mí tìtìtì, ọba àjíkí ṣé bóun lọ́ba àjípè òjàre, ọba tójú gbogbo ọba tí ń bẹ nílẹ̀ ayé lọ, òun lọ́ba lágbára tó lágbára ju gbogbo alágbára tí ń bẹ nílẹ̀ ayé yìí pátá. Àìpẹ́ la ni ó jẹ́ kémi àjẹun jẹkú ṣe ń képe Elédùmarè ọba ló ń dá mi lóhùn òjàre nínú ìjọ Ìtẹ̀dó Orísun Olúwa parish tó ń bẹ ní nàmbà 27 Malam Yusuf Street Ayọ̀bọ Ìṣẹ́fún Ọ̀ṣìn inside ní ìpínlẹ̀ Àlìmọ̀ṣọ́ wambi. Ọ̀nà tó lúkálukú gbà pé Elédùmarè ọba mi ọ̀hún ló kúkú yàtọ̀tọ̀.
ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé àjọ̀dún ọdún kẹrìnlá rèé o harvest of mediator àjọ̀dún alátúnṣe lábẹ́ aláṣẹ olùdarí supreme evangelist prophet dio olùkádé ọmọ wọn nílò ìgbádò iye wa ọmọ aládòmòró àjọ̀dún ọdún kẹrìnlá rèé o ìyẹn 2020 ẹja dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó kúkú fún wa nítọ́dún èyí ṣe agbógbó ẹ̀yìn tàbí tẹwà gbogbo yín làkí àtẹlẹbàrẹ àrìnàkórè àkóyà ibi káàtúmọ̀ retí yín ní ọdún tó ń bọ̀ òjàre èmi ajẹundekú sọ bẹ́ẹ̀ òkùnkùn ní ewì èmi ọlátúnjáàmù dání àkọyà owó lómi ọbẹ̀ ẹ̀ṣẹ̀. Mrs. Adédayọ̀ Akínsànyà o ìyá ìjọ ìtẹ̀dọ̀ Orísun Olúwa akọ ọdún akúyèdùn ẹ̀mí wa tó ṣọdún èyí yóò ṣe tẹ̀mí nínú ọlọ́lá pẹ̀lú àlàáfíà ara ẹ̀yin lọ́mọ ìṣàgà Rẹ́mọ Ìjẹ̀bú ńlẹ̀ ní í ṣe lé bàbá ẹ̀yin lọ́mọ Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ Ìrẹniwà ẹ̀yin lọ́mọ adúrún adé ńlẹ̀ ọmọ adúrún kóṣùn pẹ̀lú ẹ̀jẹ̀ àyè gbàjẹ̀bù òun ẹni ẹni wíníwíní àyè gbàjẹ̀bù òun ẹni ẹni wíníwíní Ìjẹ̀bú pẹ́ ní ọ̀gbun pọ̀ tán ó wá sọ́dẹ̀ ní alágẹmọ ọgbọ́n alágẹmọ àbí ijó wíníwíní Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ Ìrẹniwà Ìjẹ̀bú tọ́ni tó ń bá ṣòwò lọ̀tún ó ní tó ń bá ṣòwò lòsì ó ní tó ń bá délé òun wà fọpọ̀ òun jọba ní pópó Rẹ́mọ ọgbọ́n alágẹmọ àbí ijó wíníwíní ẹ̀ ráwọn dìdìrè yàn àwọn akídàní dání wọ́n sọ pé Ìjẹ̀bú lóríkì Mrs. Akínsànyà mo ní baba ńlá rọ́ ni ṣé mọ̀ pé mi mò rí kì í bàbá ti tẹ̀yìn Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ Ìrẹniwà ẹ rí àyín lọ́ máa fíjú Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó dé òyìnbó wá dé tán lówó òun wá pọ̀ sí kó tó dowó ẹrú kó tó dowó ẹyọ lọ́fi lóríṣà jẹ́ǹdà bí onílé yóò sì kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó ọ̀tún Jẹ̀bú owó òsì Jẹ̀bú owó ìtọ́ Jẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó ẹ̀yìn Jẹ̀bú owó gbogbo ọmọ Jẹ̀bú tẹ́mi àjẹundekú mọ̀ ni wọ́n náwó lọ́wọ́ o Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ Ìrẹniwà ọmọ Bọ́láńlé Adébísí o àwọn ní mo bá iyọ̀ mo bá yín dúpẹ́ àjọ̀dún ọdún èyí ẹ̀já dúpẹ́ ní fọ́lẹ́dùmarè ọba tó kúkú sọ gbogbo wa dọdún èyí ọmọ Bọ́láńlé Adébísí mo ní ṣe bí ọmọ Ẹ̀gbádò ní ṣe lè bàbá ẹ̀yin lọ́mọ Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ òrò lọ́tà Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ òrò tí kú nàmùnàmù ẹ̀yin lọ́mọ Òṣìlẹ̀kùn palẹ̀kùn dé Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ òrò lọ́tà ọba márùn níbẹ̀ lóde Ẹ̀gbá Aláké bí gbogbo wọn ni wọ́n dádé Olúbàrẹ̀ àní ọba ni Àgbòrá ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówó Òdúró ọba ni ọba Aláké Ẹ̀gbá bọ́ṣọ́ ń bẹ lálàáfíà ràkẹ́ máa bá mi tọ́jú.